ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́tí láǹfààní láti mọ̀ wá àti láti mọ̀ gbọ́ wá lórí ìkànnì KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà. Ẹ ṣeun tí ẹ tún darapọ̀ mọ́ wa lórí ètò Ó ń gbóná fẹlifẹli. Ó ń gbóná yàjó yàjó fún ti ìrọ̀lẹ́ yìí. Ẹ ti mọ̀ wípé orí ètò ni a ti máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀-èdè wa Nàìjíríà, bẹ̀rẹ̀ láti agbọn òṣèlú ni, agbọn ètò ìlera, ètò ẹ̀kọ́ ni, lóríṣiríṣi ẹlẹ́sìnjẹsìn pátápátá ni a ò kí ń jẹ́ kí etí yín ó di sí lórí ètò Ó ń gbóná fẹlifẹli. Tó èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, PREVAIL Kolade, agùntàṣẹ́lú pírẹsẹ́ńtà, agọ̀dẹ ni ó gbọ́n, adẹ́rìn ìjà àpòjò. Ẹ ṣeun tí ẹ tún darapọ̀ mọ́ wa lórí ètò Ó ń gbóná fẹlifẹli fún ti ìrọ̀lẹ́ yìí. Tó ọ̀rọ̀ wo gan wa ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà báyìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ààrẹ Bola Ahmed Tinubu ni ó ti yan àwọn mínísítà rẹ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti fi wọn ní ipò tí wọn yóò dìmú, ìyẹn portfolio ni ó ti fi fún wọn báyìí. Tó ẹ jẹ́ kí n máa kà sí yín létí ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Nyesom Wike ni wọ́n ti fún ní mínísítà FCT, ìyẹn mínísítà fún olúùlú ìlú Àbújá. Tó Festus Keyamo ni wọ́n ti fún ní mínísítà fún aviation, ìyẹn ìrìnkèrindò ọkọ̀ òfurufú ní ojú òfurufú. Tó Adébáyọ̀ Adélabú ni wọ́n tún fún ní mínísítà fún agbára, ìyẹn gbogbo nǹkan tó bá jọmọ́ ọ̀rọ̀ iná àti gbogbo rẹ̀ bẹ́yẹn òun ni wọ́n ti fún ní Adébáyọ̀ Adélabú. Wọ́n tún fún Adégbóyèga Oyètọ́lá ní mínísítà fún ọkọ̀ ìwọlé àti ìjáde ọkọ̀, yẹn transportation, òun ni wọ́n fún Adégbóyèga Oyètọ́lá. Bákan náà ni wọ́n fún Délé Aláké ní mínísítà fún àwọn àlùmọ́nì, ìyẹn solid minerals, àwọn àlùmọ́nì, òun ni wọ́n fún Délé Aláké. Bákan náà ni wọ́n tún fún Mohammed Idris ní mínísítà fún information, ìyẹn gbogbo ọ̀rọ̀ tí yóò máa lu jáde ní gbogbo igun, ní gbogbo ààyè náà ti fún Mohammed Idris. Wọ́n tún fún Mohammed Badaru ní mínísítà fún ètò ààbò, ìyẹn defence, minister of defence, mínísítà fún ètò ààbò. Bákan náà ni wọ́n fún Bello Matawalle ní mínísítà fún ìpínlẹ̀ àti ètò ààbò. Bákan náà ìyẹn minister of state àti defence ni wọ́n fún Bello Matawalle. Bákan náà ni wọ́n fún Wálé Ẹ̀dùn ní mínísítà fún ọ̀rọ̀ ètò ìṣúná, ìyẹn finance àti ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, ìyẹn minister fún finance and coordinating minister of economy, ọ̀nà fún Wálé Ẹ̀dùn. Tí wọ́n sì ti fún Dave Umahi, tẹ̀pẹ́ Dave Umahi ní gómìnà àná fún ìpínlẹ̀ Ebonyi, ọ̀nà fún ní mínísítà fún iṣẹ́, ìyẹn minister of works, ọ̀nà fún Dave Umahi. Bákan náà wọ́n fún Ali Pate ní mínísítà fún ètò ìlera àti gbogbo ìrìnkèrindò kan tó bá ti jọmọ́ ètò ìlera lórílẹ̀‐èdè yìí náà fún Ali Pate. Wọ́n tún fún Abubakar Kyari ní mínísítà fún ètò ọ̀gbìn àti oúnjẹ ní orílẹ̀‐èdè yìí, ìyẹn Abubakar Kyari. Bákan náà wọ́n fún Abubakar Momo ní mínísítà fún àwọn ọ̀dọ́, ìyẹn minister of youth, òun ni wọ́n fún Abubakar Momo. Tó wọ́n tún fún Bọ̀sún náà porúkọ àmọ́ bí orúkọ bàbá rẹ̀ àbúrúkọ ìyá rẹ̀. Tó Bọ̀sún ní mínísítà fún ètò ọ̀rọ̀ ayélujára, òpó ayélujára àti gbogbo ìbánisọ̀rọ̀ rẹ̀, ìyẹn communication and digital economy, òun náà fún Bọ̀sún. Bákan náà wọ́n fún Yusuf Tuga ní mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, ìyẹn foreign affairs, òun náà fún Yusuf Tuga. Bákan náà wọ́n fún Atiku Bagudu ní mínísítà fún ètò ìṣúná, bá ṣe ń ṣe ọ̀rọ̀ owó, ìyẹn budget and economic planning lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Bákan náà wọ́n fún Joseph Usfu ní mínísítà fún omi àti ìmọ́tótó, ìyẹn water resources and sanitation, omi àti ìmọ́tótó. Wọ́n tún fún Shuaibu Audu ní mínísítà fún steel development, steel ohun àlùmọ́nì náà ni bá ṣe lè máa gbé ohun àlùmọ́nì lékè, òun náà fún Shuaibu Audu. Bákan náà wọ́n fún Sabi Abdullahi ní mínísítà fún ètò ọ̀gbìn àti ìpínlẹ̀, ìyẹn minister of state and agriculture, òun náà fún Sabi Abdullahi. Bákan náà wọ́n fún Doris Aniete ní mínísítà fún
títajà àti ìdókòwò ìyẹn Minister of Trade and Investment ọ̀nà fún Doris Aniete tó wọ́n tún fún Betta Edu ní Minister fún Humanitarian Affairs àti Poverty Alleviation yẹn ni pé bí a ṣe máa mú gbogbo ọ̀rọ̀ gbogbo bí a ṣe ń jẹ àwọn ọmọ ará ìlú bá ṣe máa gbé kúrò gbogbo ẹ̀ ni wọ́n ní kí Betta Edu pé kó yóò ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà wọ́n fún John Eno gẹ́gẹ́ bí mínísítà fún sports ìyẹn eré ìdárayá náà fún John Eno tó. Bákan náà wọ́n fún Bùnmi Túnjí Òjó ní mínísítà fún marine àti blue economy tó. oyè yín jù mí lọ. Bákan náà wọ́n fún mínísítà fún labour àti employment ìyẹn iṣẹ́ àti ìgbanisíṣẹ́ wọ́n fún Simon Lalong fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́. Àmọ́ mínísítà fún ètò ọrọ̀ epo ìyẹn petroleum ìyẹn epo àti epo ìtàn tẹ̀ǹké epo benzil epo crude ìtàn sọ yìí ààrẹ Bola Ahmed Tinubu wọn ò tí ì fún ẹnikẹ́ni ní ipò náà. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ wípé kí ló ń ṣẹlẹ̀, kí ló dé tí wọn ò tí ì yan ènìyàn sí. Ṣé Bola Ahmed Tinubu ti kára rẹ̀ ṣáwọn ni wọ́n fẹ́ gba ipò náà ni? Tó àlejò wa lónìí wọn ò bá wa ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún bí ó ti tọ́ àti bó ti yẹ. Bákan náà mínísítà fún àwọn ọ̀rọ̀ míì ìyẹn special duties náà ti fún Zephaniah Gazalo báyìí òun ni wọ́n tún ti fún ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Mo lérò wípé bí mo ṣe ń sọ yẹn náà ni ẹ ṣe ń fi sí ọkàn yín níkọ̀ọ̀kan torí òun ni a ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ní orí ètò fún ti òní yìí. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn kí n lọ gbàlejò wa wọlé. Ẹ má yí kúrò ńbẹ̀. Àdétán. Ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ wà ní ìrọ̀lẹ́ yìí. Ẹ ṣeun tí ẹ tún darapọ̀ mọ́ ètò Ó ń gbóná fẹlifẹli. Tó mo fẹ́ tọrọ gáfárà pẹ̀lú orúkọ mínísítà kan tí mo pè tí mi ò pè já lẹ́ẹ̀kan. Àwọn ni Bọ̀sún Tìjání fún mínísítà fún communication and digital economy. Àwọn ni wọ́n yan ipò náà fún Bọ̀sún Tìjání torí lẹ́ẹ̀kan mi ò pè orúkọ wọn já tó àmọ́ báyìí Bọ̀sún Tìjání. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ alẹ́ kan sí. Àlejò wa fótó ni wọ́n ti wà ní kàlẹ̀. Orúkọ wọn ni arákùnrin tàbí kí n sọ wípé ọ̀gbẹ́ni Lamina kamildeen. Tó ẹ bá wa káwọn aráalé. Mo kí gbogbo aráalé ní àyíká yìí tẹ́ bá wà tẹ́ tí ń wò mí. Orúkọ mi ò yí padà. Lamina kamildeen Ọmọtóyọ̀sí. Ọmọtóyọ̀sí. Ẹ ṣeun tí a pè yín tí ẹ tún yọjú tẹ́ ní wàhálà wá pọ̀. Ẹ ṣé. Tó ẹ ṣeun gan ni mo lérò wípé ẹ̀yin náà ẹ ti mọ̀ nípa gbogbo àwọn orúkọ àwọn mínísítà tí ààrẹ Bola Ahmed Tinubu tí ó fi léde pẹ̀lú àwọn ipò tí wọ́n ti yàn wọ́n sí. Tá bá ní ká kọ́kọ́ wo gbogbo ẹ̀ ká má ti bẹ̀rẹ̀ sí torí a máa padà sí máa yọ ní kọ̀ọ̀kan kí ni èròǹgbà yín gan torí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nípa àwọn orúkọ yìí bẹ̀rẹ̀ látòrí arákùnrin Bọ̀sún Tìjání tí àforúkọ wọn léde gbẹ̀yìn yẹn pé àwọn ni kò yẹ kí ààrẹ yàn sí ipò pé ó yẹ kí wọ́n ṣe yọ orúkọ El-RUFAI kúrò tí wọ́n jọ wọ́n gẹ́gẹ́ bí mínísítà pé bákan náà ló yẹ kí wọ́n ṣe fún Bọ̀sún. Àmọ́ kí ni ìròyìn gan nípa àwọn ọ̀rọ̀ ọ̀hún? Àkọ́kọ́ ni wípé mo fẹ́ ṣe gbé òṣùpá káre fún ààrẹ orílẹ̀-èdè yìí aṣáájú Bola Ahmed Tinubu. Èmi náà rí àwọn bí wọ́n ṣe kọ kíní yẹn síta list. Mo dẹ̀ ṣe assessment yẹn fúnra mi náà mo wò pé at least àwa náà ti dénú ayé díẹ̀ ó ti pẹ́ bá ìjọ ọmọ orílẹ̀-èdè yìí. Mo dẹ̀ wo antecedent àwọn tí bàbá yìí fi sípò yìí ó dàbí pé wọ́n ronú dáadáa kán tó fix positions yẹn fún wọn. Tẹ́ bá wò ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ níbi tí ẹni tí ẹ fi bẹ̀rẹ̀ yẹn Bọ̀sún Tìjání. Nígbà tí mo jẹ́ kan náà àwọn tí ó ṣe EndSARS nígbà yẹn. Nígbà tí a tún fẹ́ mú wá sílẹ̀ mo tún jẹ́ kan nínú àwọn tí ó jẹ́ kó wá sílẹ̀ because
tàbá ní ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ EndSARS nígbà tí riot ti ṣẹlẹ̀ ní Delta State nígbà yẹn Òṣogbo gangan láti bẹ̀rẹ̀ EndSARS Òṣogbo gangan láti bẹ̀rẹ̀ nígbà tí àwọn JTF tí wọ́n lé àwọn ọmọ kan láti Just Right tán lé wọn lọ́mọ yahoo làwọn ọmọ yẹn wọ́n á pe ibì kan ní ọ̀nà bàbá ọ̀nà wọ́n wá lé ọkọ̀ àwọn ọmọ yẹn lọ ní accident ìkan náà àwọn ọmọ yẹn kú tó bí ọ̀ṣọ́ ibi tí àwa ti bẹ̀rẹ̀ EndSARS ní Òṣogbo nìyẹn so kó tó di pé ìjọ́ kejì riot tó ti ṣẹlẹ̀ ní Delta yẹn òun náà wá bẹ̀rẹ̀ again Lagos wá join so Bọ̀sún òun náà jẹ́ kan lára wọn tí wọ́n ṣe ní àárín Ògùn àti Lagos State so ó jẹ́ kó yé wa pé bàbá yẹn ní wọ́n ronú dáadáa because tẹ bá wo àwọn tí ó ń gbọ́rọ̀ tán dẹ̀ fẹ́ gbọ́rọ̀ dáadáa tán máa ń fẹ́ ọ̀rọ̀ gbọ́ ọ̀dọ́ ni lórílẹ̀‐èdè yìí tẹ bá wo ọ̀rọ̀ gbígbọ́ kíkọ ọ̀rọ̀ bóyá lórí ayélujára àbí nǹkan kan ni òun ló fà á tí EndSARS yẹn tó fi ní èrò tó pọ̀ and irú àwọn tán dẹ̀ jẹ́ kí èrò yẹn kó pọ̀ irú wọn ni Bọ̀sún náà jẹ́ ó jẹ́ kan nínú wọn ìyẹn ọ̀gbẹ́ni tí wọ́n yàn yìí so ó mì pé tó bá ń dùn kínní àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ yóò mọ̀ dé àwọn ibi tó bá fẹ́ dé à lè máa gbọ́rọ̀ dáadáa that's one. ẹlẹ́ẹ̀kejì òun ti mọ̀ nípa digital economy because ìgbà tó ń give àwọn analysis ẹ̀ nígbà tí wọ́n ṣe screening fún wọn ẹ rí i pé orí ẹ̀ pé dáadáa ó dẹ̀ tún ti wá ti mú wá sí practical ìyẹn ó ti ṣe wò ara ti ṣe wò ní wípé ó belong sí àwọn ẹ̀rọ ayélujára yìí àwọn app yìí akíní alágbèéká yìí làbí Twitter ni ó mọ fálù rẹ̀ LinkedIn ó mọ fálù rẹ̀ Facebook gbogbo àwọn kan yẹn ó mọ fálù rẹ̀ ó dẹ̀ mọ báwo ni èèyàn sì lè lò láti fi jẹ́ ọmọnìyàn so mo rò pé ó yẹ kó lè lo gbogbo ìmọ̀ tó ní nípa àwọn kìíní láti lè bá a fi ṣe mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí èmi rò bẹ́ẹ̀ ni torí at times ibi tí a máa ń fi ojú okùn wò wọn ní kò ní ṣe ẹni àgbà that is dáwọ́ àkíní yìí okùn ni wọ́n bá mú àwọn tó ń kọ̀pẹ́ yóò bá jù sí ara ọ̀pẹ́ báyìí pé wọ́n fẹ́ gbéra yóò bá já dànù so èmi ò mọ bí ọkàn àbí bí capacity ẹ̀ bí èyí tó bọ̀ èmi lérò pé yẹ kó lè lo gbogbo àwọn experience yẹn láti lè bá fi mú ìdàgbàsókè bá digital economy ní orílẹ̀-èdè yìí then tẹ bá wo ẹ jẹ́ kí mi ìmọ̀ bóyá fẹ́ máa bèrè ẹ̀ lẹ́yọ̀kọ̀ kan àbí kí mi máa sọ̀rọ̀ tó lórí ọ̀rọ̀ Bọ̀sún Tìjání ti ẹ̀fẹ̀nulé yìí torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ ní yóò mọ àmúlò ipò tí wọ́n fún pé yóò sì lò ó dáradára mo lérò wípé ẹ kò gbàgbé nígbà EndSARS ọ̀hún tí wọ́n fi fún ìjọba kí n má sọ pé gbogbo wa la gbọ́ tí wọ́n sọ fún ìjọba wípé kò sí ẹnì kankan tí a pàdánù nígbà EndSARS ṣé ẹ ò lérò wípé òun náà a kórajọpọ̀ láti pẹ̀lú àwọn tí wọ́n á fún ìjọba ní ọ̀rọ̀ tí ò correct tí ó jẹ́ nǹkan tí ò tiẹ̀ right rárá nígbà tó má dẹ̀ tún fún ní communication àti digital economy ṣe é rò pé irú nǹkan bẹ́ẹ̀ yóò tún peléke sí tó fi jẹ́ wípé ohun tó ń ṣẹlẹ̀ sáwọn aráàlú gan ìdàkejì ẹ̀wẹ̀ ni ìjọba yóò gbọ́. sẹ́rí ibi tí mo jọ kọ́ reason kókó tí mo fi kọ́kọ́ gbóṣùbà káre fún ààrẹ nìyẹn because ó lójú ààrẹ tí irú nǹkan yẹn ó ṣẹlẹ̀ tó yẹ pé irú àwọn tí wọ́n wá gbógun tí òun ààrẹ tó wà ń ta yìí kò sí lágbára ńgbà yẹn kò ságbára nǹkan lọ́wọ́ ẹ̀ ó dá wà ní ó dá wà gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè ó dá wà ní ó dẹ̀ belong sí ẹgbẹ́ kan ṣùgbọ́n irú àwọn Bọ̀sún Tìjání àtàwọn èèyàn bí rẹ̀ wọ́n wá múra kankan against bàbá ẹ̀ kí díẹ̀ sọ olúwa níjọba ìfẹ́ àwọn fẹ́ẹ́ gbàgbé pé ààrẹ kan gán wà níjọba gan ariwo báyìí náà pa nígbà yẹn Tinubu ni èmi náà tí mo ní mo jẹ́ kan lára àwọn EndSARS èmi ò parí because àwa mọ bó ṣe ń happen àdèmọ̀ kan tó ń ṣẹlẹ̀ even bí ìjọba bá sọ pé ṣebí nígbà yẹn vice president wa nígbà yẹn òun ni wọ́n ní kó jẹ́ committee tí ìjọba yàn ìgbìmọ̀ tí ìjọba yàn lórí ọ̀rọ̀ EndSARS ṣebí òun ni wọ́n ní kó ẹ̀jẹ̀ after gbà yẹn tán disband the EndSARS ṣe ìbílẹ̀ bèèdì sí wọ́n dẹ̀ tó ń ṣe a máa wọ pé ìjọba ò sí tó ni so tó bá yẹ pé lóòótọ́ àwọn nǹkan tí àwọn Bọ̀sún Tìjání à ń kó tán wá láti kú tán sọ nígbà yẹn pé wọ́n pààyàn wọ́n ṣe kinní kan wọ́n ṣe òkú bàbá sásùn tó bá yẹ pé lóòótọ́ ni ẹ jẹ́ ká máa wò bó náà ṣe
wọ́n wà àmọ́ ṣẹ̀mẹ̀ pé lọ́dún náà lọ́hùn wọ́n ní wọn ò pààyàn pé kò sí ẹnìkankan tẹ́mi rẹ̀ bọ́ sí ọdún yìí báyìí la ṣẹ̀ tún gbọ́tọ́ ní wọ́n fẹ́ ṣe ìsìnkú àpapọ̀ fún gbogbo àwọn tó kú níbo wá náà ti rí àwọn tí àwọn òkú tó ṣẹ̀fẹ̀ sí òun ìjẹ́ lérò wípé yóò tún máa fún àwọn ọmọ Nàìjíríà tàbí ìjọba ní èsì tí yóò dánmọ́rán tó fi jẹ́ wípé yóò á kọ̀rẹ́ẹ̀tì tí ò ní jẹ́ wípé ayédèrú ni wọ́n máa fún ìjọba tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí ó máa ṣe ọmọ Nàìjíríà ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n máa sọ fún ìjọba. gẹ́gẹ́ bí mi náà ṣe gbọ́ nìyẹn ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n jẹ́ kó yé wa wípé kì í ṣe pé bóyá àwọn ni wọ́n yìnbọn pa àwọn èèyàn lọ́jọ́ EndSARS tẹ́ bá lọ kà wọ́n ní àwọn tí ó jẹ́ pé nípasẹ̀ EndSARS tọ́lọ́pàá pa tí wọ́n kó sí mọ́ṣúárì eléyìí ọlọ́pàá yìnbọn sí ẹ̀mí kan tó ṣe pé làwọn ń sọ pé kì í ṣe pé àwọn tán pa níbi toll gate àbí nǹkan according to ntí ìjọba sọ ayọ̀ pé àwọn ọ̀dọ́ ẹ̀mọ́ ní sẹ́nu pé tó bá ní wọ́n pààyàn ní toll gate ìsìnkú èmi wà èmi ò sí mbẹ̀ tó bá ní wọ́n pààyàn èmi ò sí mbẹ̀ bí mo dẹ̀ sí jẹ́ kan èmi ò kí ń sọ nǹkan tí ojú mi ò bá ti rí mi ò kí ń sọ in fact tí n bá fẹ́ kọ nǹkan lórí ẹ̀rọ ayélujára tí máa kọ màá béèrè lọ́wọ́ èèyàn tó súnmọ́ bẹ̀ pé mi ò sí mbẹ̀ màá tó wá béèrè lọ́wọ́ ẹlòmíì màá make sure wípé ẹnìkan wà mbẹ̀ tó fún mi ní bó ti ṣẹlẹ̀ proof bóyá fídíò ni àbí pictures èmi ò mọ anything nípa ẹ̀ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ sọ pé wọ́n pààyàn láwọn tó wà ń bẹ̀ sọ pé wọ́n pààyàn tíjọba dẹ̀ ni wọ́n pààyàn tíjọba dẹ̀ ni wọ́n pààyàn. ṣùgbọ́n tó ṣe fẹ́ sin àwọn èèyàn lọ́dún yìí. àtòrí lára àwọn míì kan tó wà ń bẹ̀ táwọn náà sọ pé wọ́n pààyàn àwọn kan tẹ̀ ń challenge wọn pé yá àwọn mọ̀lẹ́bí tán ni wọ́n pa àwọn ọmọ àwọn lọ́jọ́ yẹn pé kán jáde àáríyàn tó jáde that is òdodo ọ̀rọ̀ nìyẹn. ṣé ẹ wá wò pé ìjọba ti ń dúnkokò mọ́ àbí ṣé ẹ rò pé lóòótọ́ ni àwọn èèyàn kú. èmi tí mo jòkó síwájú yìí mo ti ṣe àwọn èèyàn tó bá ń wù mí àwọn tó bá mọ̀ mí dáadáa wọ́n mọ̀ mo ti ṣe àwọn kéèsì ọ̀rọ̀ ọlọ́pàá pààyàn wọn pààyàn mo ti ṣe at least mo ti ṣe 4 tó yẹ pé a ṣe through organization wa tá a dẹ̀ far to the extent wípé wọ́n dismiss àwọn tó bá yẹ kán dismiss táwọn ẹjọ́ tó wà ní kóòtù gan di bá a ṣe ń sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ mi ẹlòmíì lè wà ń bẹ̀ irú àwọn òbí mi lè wà ń bẹ̀ pé kinní kan ṣebí there was a time tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ tí wọ́n pa ọlọ́pàá tẹ̀ ni wọ́n pa gan ní Òṣogbo nígbà yẹn àwọn òbí yẹn wọ́n fẹ́ dìde sọ̀rọ̀ wọn ní kinní kan gbá kan àwò kan àwọn ti sọ̀rọ̀ pé ìjọba lè mọ̀ rí sí single-handedly ni mo pe ẹnìkan tó jẹ́ ọmọ ìlú wọn tí ó nílé iṣẹ́ tí ó máa ń ṣe blog tí mo pe pé jẹ́ ká lọ síbẹ̀ a dẹ̀ bẹ̀rẹ̀ kéèsì yẹn a make sure yìí pé wọ́n dismiss àwọn people yẹn that is one wọ́n wà ní court martial everything tó fi di pé mímọ̀ bóyá wọ́n ń bẹ̀ wọ́n ní kán kú lórí àbí wọn kan ni ìyẹn wà ń bẹ̀ ẹlòmíì lè máa bẹ̀rù lóòótọ́ láti jáde but at least wáyé pé lóòótọ́ ni wọ́n pa iye èèyàn ta ni wọ́n pa lẹ́kọ̀ọ́ yẹn nígbà yẹn sáwa ní ẹnìkan tí yóò wá gbé àgbẹ̀ wọ́n pọ̀ mọ́ mi send get èmi ò dispute ẹ̀ mi ò bá yẹn jiyàn wíwá pé wọ́n pa yẹn ṣùgbọ́n tẹ́mi sọ ni wípé tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n pa iye èèyàn ta ni wọ́n pa nígbà EndSARS yẹn lẹ́kọ̀ọ́ àti ìrẹ̀ká rẹ̀ nìkan tí ó jáde pé ọmọ mi wà ní àwọn tó pa àbí ọ̀rẹ́ mi wà ń bẹ̀ àbí ṣebí mọ àwọn nǹkan tí mo fi fẹ́ believe kí ni yẹn ní tèmi òlélẹ̀ nígbà yẹn tí mo fẹ́ believe nígbà yẹn ni pé bọ̀bọ̀ kan ló bá mú kíní flag wa ló bá ní pé ẹ̀jẹ̀ táwọn fi flag làwọn fi ń kó àwọn èèyàn at the end of the day a padà rí wípé photoshop ní kíní yẹn irú ẹ̀ ti padà sẹ́yìn níbi election tá a ti lọ yìí tí bẹ́ẹ̀ kan tó contest house of rep ní Lagos state or house of assembly under labour party tí bọ́ọ̀ yẹn tán bẹ̀rẹ̀ sí ní share picture yìí pé wọ́n yìnbọn fún kó gbogbo ẹ̀jẹ̀ bò lórí ọjọ́ yẹn gangan làwọn yẹn bẹ̀rẹ̀ sí ní gbé fídíò ibi tó ti hàkà sí bọ̀bọ̀ yà sí onítíátà ni àwọn tó máa ń ṣe English film yẹn ni bọ́ọ̀ yẹn mi mọ constituency ní Lagos state house of rep no contest one young guy like this ní under labour party ẹ lè google ẹ máa gbé jáde làwọn yẹn lọ gbé picture ìgbà tí wọ́n rehearse àti gba fíìmù yẹn àti fídíò fíìmù àwọn ọlọ́gbé jáde pé inú fíìmù yẹn wọ́n yìnbọn sí ni so kí ní ẹ̀jẹ̀ wọ́n wà ló ṣe àìpé wọ́n ti yìnbọn sí o wọ́n ti fẹ́ pa o gbogbo àwọn kan yìí náà káwọn yẹn mọ share fake news kò kí ń jẹ́ kí a ti ọ̀rọ̀ ojútùú ọ̀rọ̀ mo gbé nǹkan tó kọ́ sí ọ̀rọ̀ EndSARS nígbà yẹn nìyẹn. tọ ẹ ṣeun gan ni ẹ jẹ́ kí a tún sún kúrò ní abala ti ọ̀hún yẹn ǹjẹ́ ẹ̀yin náà gbàgbọ́ wípé ohun tí ó tọ́ ni bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe sọ wípé bí wọ́n ṣe fi àwọn olóṣèlú sí ipò ètò ààbò tí àtọ̀rí àwọn èèyàn ti ń sọ pé ó yẹ kí wọ́n lo àwọn ológun tó ti fẹ̀yìntì pé ó dára kí wọ́n lo àwọn ìyẹn jù nítorí pé wọ́n mọ àyíníkún àti àyínúpadà ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ yìí náà fọwọ́ sí. èmi bí mo ṣe wà yìí
èròǹgbà mi tẹ́lẹ̀ kí n tó rí lísìn lánàá ni wípé ìkan nínú àwọn ológun tí wọ́n ti fẹ̀yìntì ni wọ́n lò èrò tèmi nìyẹn ṣùgbọ́n nígbà tó wá jáde bẹ́yẹn mo wá ṣe assessment nínú ọpọlọ mi pé òkè n tá a mọ̀ ni pé bí mi bá ti jẹ́ gọ́vnọ̀ ní ìpínlẹ̀ kan chief security officer ìpínlẹ̀ yẹn ni bí mi bá ti jẹ́ gọ́vnọ̀ bí mi bá ti jẹ́ gómìnà nípínlẹ̀ kan ìdí kìíní sọ tí constitution wa sọ yẹn ó ní chief security officer ìpínlẹ̀ yẹn gbogbo àwọn tó bá jẹ́ elétò ààbò under ẹ̀ náà wà ẹ̀sìn báyìí wọ́n mì pé àwọn yẹn náà ti ní experience tí ò bá jẹ́ experience ọdún mẹ́rin táàmù àkọ́kọ́ eléyìí wá sí táàmù mi gbé experience ọdún mẹ́jọ because wọ́n mọ̀ sí meeting pẹ̀lú àwọn aláàbò wọ́n mọ̀ sí àwọn tó bá lu àwọn ológun náà wọ́n kàn jíṣẹ́ fún ni kí wọ́n pé ìtàn wọ́n mọ̀ sí pàdé náà ni wọ́n jọ mọ̀ brainstorm wọ́n mọ̀ sí pàdé ni tó bá lu ológun náà èmi ológun lèmi fẹ́ kán lò gbogbo àti wọn ti wá lò báyẹn mú àwọn òpin wọn kan lọ lù yẹn kan lásán tẹ báyìí náà tó bá lu ológun náà tó bá lu ológun kì í ṣe pé ológun ẹni ò gbé bọ yóò lọ mọ ìyẹ̀bọn nínú gbóná wọ́n wàá mọ jábọ̀ fún ẹ̀rọ wọn jábọ̀ fáwọn ilé sẹ́yìn gẹ̀ẹ́tì. àmọ́ ni yóò ní ìrírí tí ó lè sọ pé èyí tẹ́ fẹ́ ṣe èyí ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún gba ọ̀nà báyìí ẹ jẹ́ ká gba ọ̀nà báyìí. ṣé wàá rí ìrírí yẹn tẹ́mi òfin ní kọ́ ọ̀dẹ́mẹ̀ ni pé ìrírí yẹn no matter bó ti lè wù kó jẹ́ tó bá yẹ pé òun náà ló wà ń bẹ̀ òun àtàwọn èèyàn wọ́n jọ mọ pera wọn papọ̀ wọ́n jọ mọ ṣe meeting náà ni wọ́n jọ mọ sọ̀rọ̀ ni ó lè mọ̀ sí pé ó lè sí pọ́rọ̀ ti tiẹ̀ gangan ó lè mọ̀ múlẹ̀ kó jẹ́ pé ìmọ̀ràn tán bá fún òun ló máa múlẹ̀ èmi mo believe pé ó yẹ kó jẹ́ pé àwọn ológun ìní ìjọba máa lò gbogbo àti wọn ti lù wọ́n tó jẹ́ pé àwọn gọ́vọ̀nà lò yìí àwọn náà lè lo experience wọn gẹ́gẹ́ bí wọ́n ti face challenges nígbà tán jẹ́ gọ́vọ̀nà ìgbà àwọn tán lò yìí tẹ́ bá state tán ti wá wọ́n face challenges gan nígbà yẹn gẹ́gẹ́ bí chief security officer state wọn nígbà yẹn wọ́n face challenges ọ̀rọ̀ Boko Haram ọ̀rọ̀ banditry wọ́n ti face ẹ̀sẹ̀ yìí so ó mọ̀ pé àwọn ẹ̀mọ̀ tẹ́bálẹ̀ àwọn tán jẹ́ gọ́vnọ̀ láwọn ìpínlẹ̀ tá à ń sọ yìí wọn kì í ní rest of mind ojoojúmọ́ wàhálà ní meeting ọ̀rọ̀ security ni wọn ní kan mi tán sí ẹ wo gọ́vnọ̀ Borno kò sí meeting kan tí mo lọ láyè tó bẹ̀rẹ̀ security lọ for instance tó bá yẹ pé wọn ti ẹ̀ lólógun wọn lo ẹni tó jẹ́ olóṣèlú tán bá lóyè tó study criminology ní school àbí tó study peace and security studies ní school ṣé àmọ́ kọ̀dẹ́mọ̀ náà pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ni nítorí pé wọ́n ti lọ jẹ́ sójà àbí wọ́n ti lọ jẹ́ ọlọ́pàá ṣé get me tẹ́ bá wo kinní yẹn èmi rò pé nǹkan tí wọ́n fẹ́ balance ni pé ìjọba tá à ń ṣe yìí ìjọba alágbádá ni pé kí ìjọba mo rò pé tẹ́ bá wo ọ̀rọ̀ NSA náà National Security Adviser mo rò pé ní ayé Ọbásanjọ́ Abíláyé Jonathan òun ni kinní yẹn náà fi gbé àwọn tó bá jẹ́ ológun náà máa lò wọ́n kàn sọ di pé ok ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ òun ni kì í ṣe pé constitution wa sọ pé dandan àwọn nìkan lò ọlọ́pàá lẹni tó lò yìí náà fún NSA bóyá wò pé sífù ni ẹ jẹ́ ká wò ní ayé Ọbásanjọ́ ni Abíláyé Jonathan ọba ní kòrò nípínlẹ̀ Èkó Minister for Defence ni sẹ́rántí Jẹ̀yìnlé Adésíyàn Minister of State of Police ṣé wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá rí ṣé get me so wọ́n dẹ̀ ṣe wọ́n deliver ní ìwọ̀nba agbára wọn so the best ni pé ká pray ká dẹ̀ advice àwọn tí wọ́n fi síbò yẹn pé kán mọ́ fi security onílẹ̀ yìí kán mọ́ fi tafàlà ibi tí ò bá ti yé wọn kán pé àwọn ọ̀rẹ́ wọn tó bá jẹ́ ológun tó fẹ̀yìntì kán pè wọ́n kán fún wọn nímọ̀ràn káwọn gan fúnra wọn kán ṣe kí ni kán yan committee kan tí ó dá dúró gédégbé tí ó mọ̀ fún wọn nímọ̀ràn tí wọ́n wọ̀n sí kí n tán mọ̀ fún wọn ní remuneration láti mọ̀ fi ṣe kóríyá kóríwú fún wọn ní òrèkóòrè. ṣé nǹkan tí ẹ wá rò torí bẹ́mi ṣe ń wò báyìí ni pé ìdí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò ṣe gbé iṣẹ́ náà lé àwọn ológun lọ́wọ́ ṣé kí wọ́n bá rebel lòdì sí ni àbí wọ́n rò pé àwọn tí wọ́n yàn wọ̀nyí tí wọ́n ti bá àwọn ológun ṣiṣẹ́ wọ́n lè deliver gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín wọ́n lè ṣe é ju àwọn ológun lọ. sẹ́yìn tó bá yẹ pé ọ̀rọ̀ rẹ bù ni tó bá yẹ pé láti ọ̀rọ̀ rẹ bù ni kò sí tó lóògùn ò lè overthrow sọ̀rọ̀ mi bọ́tẹ́ bá gbúrò mọ́ ẹ sá lọ bí inú bá gbọ́ máa sá lọ mi ò rò bóyá torí yẹn ni àtàwọn àkúgbé yẹn wá lé wọn lórí nígbà tó fẹ́ yan chief of army staff wọn gbé yẹn tí òṣèré ológun wá lé wọn lórí as chief of defence staff wọn gbé yẹn tí òṣèré ológun wá lé wọn lórí as chief of naval staff wọn gbé yẹn tí òṣèré ológun wá lórí as chief of air staff àwọn ológun ipò tó tọ́ sí wọn náà fún wọn eléyìí ṣe political appointment ẹ má jẹ́ ká dà pọ̀ èmi ti sọ tẹ́lẹ̀ pé èmi fẹ́ kán lo ológun as minister of defence ní tèmi fẹ́ nìyẹn ṣùgbọ́n gbà tí wọ́n ti lò yẹn mo wá káwọn yẹn mọ̀ yìí pé kò sí constitution tó ní pé retired general
ni wọ́n gbọ́dọ̀ lò gẹ́gẹ́ bí minister of defence àbí NSC kò sí political appointment ni. ẹ ṣeun gan ni tó Gbóyèga Oyètọ́lá tí wọ́n yàn gẹ́gẹ́ bí mínísítà fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìrìnnà ọkọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ǹjẹ́ lérò wípé wọ́n gbé wọn. wọ́n gbé wọn ní. ṣé wọ́n gbé wọn. láti lè bá kájú ẹ̀. bẹ́ẹ̀ ni. ìbéèrè tẹ́ bèrè yẹn ó dáa gan ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni mí Òṣogbo ni bàbá tó bí mi. mo rẹ̀ gbé ìpínlẹ̀ Ọ̀ṣun mo wà ń bẹ̀ nígbà tí àwọn gómìnà tí wọ́n ti jẹ sẹ́yìn ní ayé bàbá Kàndé tó fi dá Oyètọ́lá mo wà ń bẹ̀ mo dẹ̀ lè sọ wípé lénìí mo lè fi gbogbo ẹnu sọ orí móhùnmáwòrán la wà yìí wípé ẹ tó máa jẹ́ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun tí máa sọ wípé irú gómìnà tó yẹ kí a mọ̀ bẹ Ọlọ́run fún tàbá fẹ́ kórèdè yìí da òní Oyètọ́lá ìdílé lẹ́yìn máa yẹn ó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun administratively wípé bí wọ́n ṣe ń ṣèjọba ó ṣe àṣeyọrí tí ọmọ Ọ̀ṣun kankan kò lè sọ pé aburú tó ṣe lélẹ̀ nípa bó ṣe ń ṣèjọba sẹ́gẹ̀tì mi kò sí ọmọ Ọ̀ṣun tí bá kù lórí tẹlifíṣàn yìí ẹ̀yìn fáìtì ọmọ Ọ̀ṣun míì kódà kó jẹ́ ọmọ opposition sí ẹgbẹ́ tó Oyètọ́lá wà ẹ̀yìn fáìtì ẹ̀ tó jẹ́ civil servant ẹ̀yìn fáìtì ẹ̀ tó jẹ́ aráàlú ẹnìkan ṣe assessment àwọn ìjọba sẹ́yìn sọ̀rọ̀ mi this is a person tí ó wá sípínlẹ̀ Ọ̀ṣun tó bá òbítíbitì gbèsè nílẹ̀ tí máa yí rẹ̀ kí ni tí ò yá wá náírà kó gbèsè tó bá nílẹ̀ tí máa yẹn tó yẹ pé gbèsè tó bá nílẹ̀ ó dẹ̀ tó san ó fa 200 billion naira nínú gbèsè tó bá nílẹ̀ kò ṣe méjì bí ìṣèmọ̀ tó yẹ pé ó dẹ̀ sanwó oṣù òṣìṣẹ́ àṣà when due kò dẹ̀ jẹ́ ìṣẹ́ kankan ní owó láàrin ọdún mẹ́rin yẹn nínú ọdún mẹ́rin yẹn náà àwọn tó jẹ́ retirees máa yí wá sípínlẹ̀ Ọ̀ṣun ó dẹ̀ san owó wọn láàrin ọdún mẹ́rin ẹnu ilé tíjọba tó lọ kó tó débẹ̀ tán jẹ sílẹ̀ ní òsán after that tíjọba tó lọ jẹ sílẹ̀ ní òsán bọ́ láàrin ọdún mẹ́rin yẹn ó sì bẹ́ẹ̀ this is a man tí ó wá sípínlẹ̀ Ọ̀ṣun tó wá ń lọ láàrin ọdún mẹ́rin tó wá fi over 14 billion naira sí àkáǹtì ìpínlẹ̀ owó yẹn ó ní òun náà mọ̀ bá ṣe lè sa iPhone yẹn ó mọ̀ bá ṣe lè kó pamọ́ abẹ́ get ó tún wá fún yẹn sínú àkáǹtì lọ bí ìsẹ́mọ̀ tó yẹ pé ó níye tó bá IGR ìpínlẹ̀ Ọ̀ṣun ó bẹ̀ gbìyànjú torí pé nínú allocation Ọ̀ṣun gbèsè tíjọba tó lọ sílẹ̀ kó Oyètọ́lá tó débẹ̀ gbèsè tó jẹ sílẹ̀ àwọn báàgì tẹ́jẹ́ ló wọ́n ń yọ ni wọ́n yọ lọ́wọ́ kan nígbà tó bá yọ tó máa ń kúlẹ̀ bóyá bí 1% billion ló máa kúlẹ̀ máa yí bẹ̀ wáyé increase IGR Ọ̀ṣun kò wá sọ́mọ Ọ̀ṣun kan tó yẹ pé IGR bóyá ó ní òun lára ní táàmù yẹn tẹ́ bá wò ó ibi tí màá yẹn wà ibi tí wọ́n ti lè generate revenue fún federal government ni torí pé tí federal government bá ní interest wípé àwọn fẹ́ náwó síbẹ̀ àwọn fẹ́ ṣe railway àwọn fẹ́ ṣe ọ̀nà àwọn fẹ́ ṣe gbogbo ẹ̀ wọ́n tún gbọ́dọ̀ mọ expect revenue láti bẹ̀ irú máa yẹn ló kájú ẹ̀ olólè ìrìn ìjọba yìí lọ́wọ́ ìgbà tí mo rí kíní àwọn kẹ́tọ́ sọ pé trade and investment ló yẹ kó fi sí ìṣe financial guru finance ló yẹ kó fún mo ní understand ìjọba yẹn rárá ìjọba tí a bá yẹn run understand ẹ̀ bàbá ò fẹ́ náwó sí Ministry of Transport ó dẹ̀ ẹ̀yin ààrẹ ó fẹ́ lọ́sibẹ̀ ó dẹ̀ tó fẹ́ ṣe kí ni ó fẹ́ kó wọ́n wọlé láti ministry yẹn èyàn tó bá mọ̀ yìí pé ó lè handle owó tí ò ní sọ̀rọ̀ ní mọ̀kùmọ̀kù irú èèyàn bẹ́ẹ̀ olùyẹn fi síbẹ̀ èyàn tó mọ̀ ìjọba ṣe ni ṣe bí this is a man tó pé ẹgbẹ́ rẹ̀ ló wà níjọba tí wọ́n fi ní kí gbogbo ọmọléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ gíga girama pé kí wọ́n máa lo yúnífọ̀mù kan náà tọmọ skul A bá jà tó bá sáré skul B ẹ̀rẹ́ máa wá bájì kiri láyà ẹ̀ ni ó dẹ̀ débẹ̀ pé táwọn aráàlú táwọn fẹ́ nìyẹn ó dẹ̀ dìfáṣẹ̀ fún wọn ó débẹ̀ ẹgbẹ́ rẹ̀ náà ó bẹ̀rẹ̀ chief of staff fúngbà yẹn ẹgbẹ́ rẹ̀ náà ló da gbogbo àwọn skul papọ̀ wọ́n da skul baptist mọ́ catholic wọ́n da catholic mọ́ asarudin wọ́n da asarudin mọ́ st joseph àwọn church ń pariwo kán dá skul àwọn padà àwọn mọ́sálásí ń pariwo kán dá skul àwọn padà bóòlù ọmọ ṣe jáde ọmọkùnrin ṣe jáde nílé ìwé ọmọkùnrin tó bá dọjọ́ ọ̀la tí wàá mú ìṣọ́ọ̀tì dáre skul rẹ̀ wá jẹ́ baptist girls high school Òṣogbo ọkùnrin dẹ̀ ni ṣé kò ní di wàhálà máa yí wádà padà ó rí wípé òun àtàwọn tó jọjọ́ mẹgbẹ́ wọn mẹjọ ní iṣu ló fa tí òfin wọlé second term kò sí kankan mí bẹ́ẹ̀ mọ́ gbogbo gang up nǹkan kan òun ló ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ní ká mọ̀ sọ̀rọ̀ pé ẹni tó yẹ tó kájú ẹ̀ pé à ń sọ̀rọ̀ administration nípínlẹ̀ àbí lórílẹ̀‐èdè yìí máa yẹn ni ibi tó fi sí yẹn ó kájú ẹ̀ ó dáa púpọ̀
ẹ mọ̀ owó wíkẹ́ àwọn yẹn sọ wíkẹ́ wọ́n fi sí méjì àbẹ̀tà wọ́n ṣe kíní kí múna bàbá tẹ̀ ìwò tó wà ń bẹ̀ yìí bàbá ilé ìnírò òun gan bàbá yìí ní òun ò fẹ́ yáwó olóhùn fẹ́ yáwó láti fi ṣèjọba gbogbo ọ̀nà tó dẹ̀ ní àwọn èèyàn lára ló wá tí ì bá ṣe ọ̀rọ̀ sọ́bsidì bó ṣe ń ṣẹlẹ̀ yìí ó gbé wíkẹ́ wá sí Àbújá wíkẹ́ Àbújá ní wíkẹ́ ń gbé wíkẹ́ Àbújá ó nílé sí Àbújá ó ní business Àbújá bó bá fẹ́ ṣe owó rẹ̀ Àbújá ní máa ń wá àmọ́ ilé ẹ̀ wíkẹ́ mojú lè jà ó nílé iṣẹ́ l'Àbújá ó láwọn àbúrò tán tajà lọ́sẹ̀ kúkú ó ní gbogbo ẹ̀ wá ọ̀gbẹ́ eléyìí onílé ni ẹjẹ́ kó mọ̀ bọ̀ ṣe ẹ̀dá sáàdì ni so gbogbo àwọn bí àwọn ẹ̀ṣẹ̀ ń ṣe ẹwọ́rú bọ̀ sún tìjà tá à ń sọ yẹn náà round peg ni round hole ònà báyẹn fún àwọn kìnìún yẹn sí tí n fẹ́ sọ nìyẹn. ẹ ṣeun gan ni ẹ̀yin ará lé mi lérò wípé ẹ ti ń gbádùn bí ọ̀rọ̀ mínísítà orílẹ̀-èdè yìí bí ó ṣe ń lọ tó ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ká sáré ṣẹ́ wáìnì mu ẹ má yí kúrò ń bẹ̀ àdé tán. ẹ káàbọ̀ padà sórí ìkànnì KAFTAN television yorùbá tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò ní ètò yín Ó ń gbóná fẹlifẹli ó ń gbóná yàjó pẹ̀lú àlejò wa lónìí ọ̀gbẹ́ni Lamina kamildeen ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ti ṣí sílẹ̀ báyìí tẹ́yìn náà láǹfààní láti pè wá wọlé láti fi èròǹgbà yín hàn bóyá ẹ ní ìbéèrè lọ́wọ́ àlejò wa ni pẹ̀lú àwọn ohun tí wọ́n ti fi léde lónìí àbẹ́yìn tìkára yín àwọn nǹkan tẹ́ wà tó rú yín lójú lórí ọ̀rọ̀ ìpínsípò àwọn mínísítà ti orílẹ̀-èdè yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè wá sí òun lọ lójú amóhùnmáwòrán yìí ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ alẹ́ kan sí àmọ́ ní gbogbo ìgbà tẹ́ bá ti ń pè wá ẹ rí dájú wípé ẹ sọ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ẹ takété sí ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹlẹ́ẹ̀kẹta ni pé kí ẹ má sọ ọ̀rọ̀ àlùfàǹṣá sí ẹnikẹ́ni ní orí ètò Ó ń gbóná fẹlifẹli ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ alẹ́ kan sí àlejò wa ẹ kú ìjókòó. ẹ ṣe àdúpẹ́. ẹ jẹ́ kí a tó mú láti ọ̀rọ̀ Adélabú tí wọ́n fún ní mínísítà fún iná ìyẹn minister of power ǹjẹ́ ẹ lérò wípé ẹni tí ó ṣe accounting torí accounting náà ṣe ní PhD ní ilé ìwé ǹjẹ́ lérò pé wọ́n á lè dọ́gba ẹni tó ṣe accounting mọ́ ẹni tó fún ní ipò minister of power. ẹ ṣé mo dúpẹ́ sẹ́rí ní Nàìjíríà ó dàbí pé a máa ń da àwọn nǹkan tábà ti ní sentiment about something a máa ń da opinion wa a máa ń da pọ̀ mọ́ra wọn for instance èyàn ṣe PhD ní accounting wọ́n wá fi ṣe minister of power àbí. àwọn òpè kò jọra wọn. kò jọra wọn làwọn òpin wọn ṣiṣẹ́ kan náà bó ẹ jẹ́ kí n sọ fún yín tí wọ́n bá fẹ́ tó ṣe electrical and electrical engineering tó bá fi ẹ́ẹ̀dì ibẹ̀ yẹn kì í ṣe pé yóò máa lọ orí òpó náà lọ mọ́ gunná kò dẹ́ ṣe wípé yóò máa sọ pé wáyà ilé ẹ̀ lọ mọ́ bí in fact ní ministry tó wà gan wọ́n lè mọ́ máa rí ju ẹ̀ẹ̀mejì lọ lọ́sẹ̀ sẹ́yìn gẹ́ẹ̀tì mi ṣùgbọ́n ìjọba fẹ́ pawó wọlé wọn fẹ́ jẹ gbèsè èèyàn tó lè mú mọ owó tó wọlé tó lúpọ̀ wà ní power now. ẹ jẹ́ ká gba ìpè yìí ẹ dákun ẹ lo ẹkúrọ̀ lẹ́ o ẹ ṣeun ẹkúrọ̀ lẹ́ sà ẹ ṣeun orúkọ yín àti ìjọ sí pé ẹ ṣeun ẹ ṣe àdúgbò ẹ bá wa dá sétò ẹ ṣeun. so ìjọba fẹ́ generate owó wọn fẹ́ yáwó láti wọn fẹ́ kí gbèsè ó kún gbèsè wọ́n tún fẹ́ sẹ́gbẹ̀ mo gbọ́ bí àbáyé ti sàwọn gbèsè kankan láìpẹ́ yìí àwọn ibi tẹ́ ẹ bá mọ bí owó ṣe ń jáde nídìí power níná ọ́fíìsì mi kan lóṣogbo tẹ́lẹ̀ owó tó ń mú wá fún mi kò ju bí i 2,000 naira lọ ó kàn díjọ́ kan mo bá yẹ tán mú 49,000 wá mo bá pe nọ́mbà tó wà ń bẹ̀ pé hello àwọn tó jẹ nọ́mbà lára àwọn ọmọ làwọn ẹ tẹ fẹ́ wàhálà rẹ fẹ́ fà sí ayé lọ́rùn ẹ ní mo bá kùn ẹnu àbáyé mi mò ń jẹ́ mo jẹ́ ajafeto ọmọniyan mo jẹ́ tó pé fàlàfíà ọ́fíìsì mi ẹ wá síbẹ̀ bíìlì tẹ fi sílẹ̀ last time ẹ wo tẹ́lẹ̀kẹ́ tó fi mí sílẹ̀ ni kí ló ṣe 2,000 ẹ wá gbé wá sí torí kíni torí pé kíní bíìlì yẹn ó yẹ kẹ́ wá ṣe kíni ìfọ̀ ẹ̀ kọ́kọ́ inform mi mọ́ ẹ kọ́kọ́ inform mi mọ́ ẹ wá lẹ́kọ̀ọ́ sọ fún àìmọye èèyàn ni wọ́n fún ní estimated bill tí wọ́n dẹ̀ gba highest percentage of àwọn owó yẹn tẹ́ bá mọ ọ̀nà tí wọ́n gbà jáde ní NEPA àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú NEPA
àwọn ní kẹ́ bi léèrè àwọn kéékèèké yẹn ní kẹ́ bi léèrè àwọn náà lè sọ àṣírí tó wà ń bẹ̀ àwọn ọ̀gá àwọn ní jẹ́ kẹ́ mọ̀ tí wọ́n tá a bá rí àkáǹtì owó tó wọlé tán generate láti power tá a bá rí ṣe dáadáa omi ńkọ́ mo sọ fún yín pé ní àwọn ìpínlẹ̀ kan wà nínú Òṣogbo lẹ́ni àwọn àdúgbò kan wà tó yẹ pé omi ìjọba ó ń ràn dìbà yẹn sọ̀rọ̀ tẹ bá dé àwọn òkè balẹ̀ omi ìjọba ń ràn nọ́mà nínú ilé tẹ́gbẹ́ tẹ bá rẹ̀ tí ojúlé kọjú sí ọ omi ìjọba wà tó ń tàn tẹ bá dé gbogbo òkè ayé pé àwọn omi yẹn ń ṣiṣẹ́ ìfò láwọn eré àgbẹ̀kan látẹ̀lẹ́wọ́ àwọn omi yẹn sì ń ṣiṣẹ́ débẹ̀ tí ìjọba bá lè tún àwọn kìíní ìṣe wọ́n tún mọ pawó wọlé omi wà náà lùgbùlùgbù a lè fi pawó wọlé láti fi lè ba ìṣèjọba omi wà nù lẹ̀ omi ó wà nù lẹ̀ àti ìlú ká sọ kó kán refine ẹ̀kúnṣẹ́ ní ti òní iṣu kọ́dẹ̀ mọ pawó láti bẹ̀ tó bá fa mi tẹ́ bá gbọ́ pé ẹ ní ṣe bọ́ o omi ìjọba tó bá ń rọ̀ rárá èmi nígbà tí mo kéré tí mo gbọ́n mo pé around bóyá bíi 93 94 5 tí a bá fẹ́ wẹ̀ báyìí ọmọdé a bẹ̀rù sílẹ̀ báyìí a lọ sábẹ́ táàpù ni àwọn bàbá wa wọ́n ṣe táàpù káàkiri yìí bí ọ̀nà 5 lẹ́yìn ilé wa anífẹ̀sì báyìí wọ́n wá ṣe táàpù báyìí àwọn àmọ́ ṣeré òjò rọ́ àwọn máa lọ bí sábẹ́ kí ní yíyí àwọn omi yẹn nígbà yẹn wọ́n dẹ̀ ń sanwó inú wọn ń dùn torí pé omi yẹn ń wà so àwọn ọ̀nà tí wọ́n lè gbà láti fi jẹ́ ìwọ̀n nìkan lu àwọn tó bá lọ́pọlọ sí gbogbo àwọn kí sáwọn náà lọ́mọ tó mi ṣe sáwọn náà lọ́mọ sí ná civil servant kí ni iṣẹ́ tí ìjọba ń sanwó fún wọn sí ní ministry of power àwọn civil servant tó wà ń bẹ àwọn náà máa lọ jáde láti lọ tún náà ṣe láti lọ tún mi ṣe àwọn nínà ó wọ́n ṣe mínísítà. ẹ jẹ́ ká gba ìpè yìí ẹ lọ ẹ kúrò lẹ́ o. ẹ ṣeun ẹ kúrò lẹ́ sà orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. orúkọ mi ni Prince Ọládiméjì Adéyẹmí. láti ìpínlẹ̀ wo. láti Ìpàkó ní Ìtẹ̀síwájú local government. tọ́ ẹ ṣeun ẹ bá wa dá sétò. mo kí olóòtú àti ẹni tí ẹ pè wá gẹ́gẹ́ bí àlejò. ẹ ṣeun gan. jẹ́rí bàbá wa Tinubu wọ́n fi ọpọlọ wọn kalẹ̀ láti ṣètò yìí bó ṣe yẹ kí wọ́n ṣe. ṣùgbọ́n láàárọ̀ yìí sí àlẹ́nu mi ẹ̀mọ̀ ìkùnsínú tí ń wà. mo gbọ́ tẹ́nìkan sọ pé Wike kò kì í ṣe Haúsá wọ́n ti máa fi federal capital channel television ni mo ti wò láàárọ̀ yìí kò yẹ kó pilẹ̀. ẹ jẹ́ kí bàbá yìí ẹ jẹ́ ká gbà láì kó ṣe ohun tó yẹ kó ṣe. ṣùgbọ́n àmọ̀ràn tèmi sí wọn ni wípé dárí palliative ọ̀nà palliative tán láwọn fẹ́ pín yẹn kí wọ́n fi owó yẹn ṣe refinery sí wa ká lè ní ìrọ̀rùn nínú ìlú yìí lórí ọ̀rọ̀ ilé epo dé yìí. 50 litres of fuel nísìnyí ó ní iye tó jẹ́ owó téèyàn lè fi ṣe nǹkan gidi ni. Ọlọ́run àbá wọn ṣe àtẹ̀mú agúnlẹ̀ sí ibùsí òkú èmi nígbàgbọ́ pé yóò padà dá agbára Ọlọ́run yóò padà dá so kò jẹ́ bó ṣe jẹ́. àmín ẹ ṣeun gan ni. nǹkan tí mi fi kọ̀ndẹ́mù ìjọba nípa ọ̀rọ̀ Wike ni wípé unity Nigeria báyẹn dẹ̀ sọ pé national unity níjọba tó ń fẹ́ ṣe àbí tá a bá sọ pé ẹnìkan ò kí ń sọ ọmọ Abuja Abuja is the pivot the center of this country òun ló wà láàrin gbogbo alájọ ẹlẹ́tọ̀ọ́ lórí àwọn ọmọ ìlú tọ́jú ọmọ Abuja wà tọ́jú ọmọ Abuja wọ́n wà kíjọba ọmọ tẹ́kẹ̀ wọn dáadáa tí Wike bá débẹ̀ kí Wike mọ̀ wípé òun gbọ́dọ̀ kó yan àwọn pípò yìí òun gbọ́dọ̀ kó yan wọn kéré òun ni nǹkan tó yẹ kó wà ń bẹ̀ bọ̀ àwọn gbágínà kí Hausa náà ẹ̀yà kẹtẹ́dá dúró fún àwọn oníwọ̀n kí Hausa bọ́lá pé they are from northern part of the country òun ni ara ẹ dákun ẹ jẹ́ ká tún gba ìpè yìí ẹ lọ ẹ kúrò lẹ́ o ẹ kúrò lẹ́ sà. àpẹẹrẹ tó mú kí ọ̀gbẹ́ni Lamina o. ẹ ṣeun gan ni. ẹ ṣe àdúgbò. ọlọ́pọ̀lọ́ pípẹ́ yẹn ni olólùfẹ́ orílẹ̀-èdè rẹ̀ àbúrò àkìtò láti Kẹ́ńjì. tọ ẹ ṣeun ẹ káàbọ̀ sà. kí Kọ́ládé náà tó jẹ́ ilé òkè ètò yìí. ẹ ṣeun gan. ọ̀rọ̀ ayọ̀lógún sí ètò ààbò mi ò rò pé ilé ẹ̀yẹ kó ní àlógún. because àwọn ológun yìí náà ológun bí afọ́lẹ̀ púpọ̀ ológun ń sìn dípò àwọn bẹ̀rẹ̀ àwọn àmì ọ̀fíìsì àyẹ̀tẹ́ pé àwọn ọ̀gá ń gbàbọ̀dì fún wa. àlè ní ológun ní sífù Afghanistan ká tún jẹ́ pé àwọn ẹ̀ láti ní ẹ̀rí ní mínísítà. nǹkan tí mo kẹfẹ́ láti pé ká ṣe fún Bola Ahmed Tinubu ju pé ẹ ká kún lọ́wọ́ pẹ̀lú àdúrà kó lè láti yọrí ayọ̀. ẹ wo orun gómìnà Borno State òun gẹ́ ń sá ilé ìjà ọ̀sájà lọ́jọ́ ogun kì í ṣàtúntò sójà ẹ jẹ́ ká kún Bola Ahmed Tinubu lọ lágbára lọ́wọ́ ní ó láti rí lórí ayọ̀ Nàìjíríà ó padà tùgbà ní òtútẹ́ ojú wa lágbára lọ́wọ́ títórí ti ní jẹ́
ire ní dúró dé ojú owó ire lágbára Ọlọ́run ẹ̀pẹ̀tọ̀. àmín ẹ ṣeun gan ni sà ẹ ṣeun. tó ẹ jẹ́ kí n tún béèrè ní àti àgbọn El-RUFAI tó jẹ́ pé wọ́n padà wọ́n rí bàbá ní kínní ẹ dákun ṣé ẹ lérò wípé wọ́n fún El-RUFAI ní ipò mìíràn àbí ṣé ẹ rò pé yóò ní ìkùnsínú even òun fúnra ẹ̀ ṣé ẹ rò pé yóò bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kan tí ó lè pa orílẹ̀-èdè lára àbí ẹ lérò pé Bola Ahmed Tinubu wọ́n ti ṣèlérí láti gbé fún ipò mìíràn lórílẹ̀-èdè yìí. sẹ́rí àkọ́kọ́ ni pé n tí mo mọ̀ nípa El-RUFAI ni pé El-RUFAI jẹ́ èèyàn tí olóyìnbó máa ń pè ní policy man. Is a principled person. Tí ẹ bá sọ̀rọ̀ Abuja tá a wà tínú everybody ń dùn pé Abuja kankan yìí El-RUFAI is the minister tá a lè tọ́ka sí pé ó jẹ́ kí Abuja jẹ́ Abuja gangan. Nígbà tó débẹ̀ kò wojú Uche. El-RUFAI was PDP nígbà tó jẹ́ minister of defence minister of FCT l'Abuja ń gbà yẹn. Pátì ẹ̀ tó jẹ́ chairman party ń gbà yẹn Ali ọ̀ṣọ́ ilé ẹ̀ wọ́n ní máàkì ẹ̀pọ̀ náà kọjá ń bẹ̀ wọ́n fi FCD wọ́n fi síbẹ̀ FCD demo wọ́n gbélé yẹn kúrò ń bẹ̀ nígbà tó tàn tán sí ọ̀nà débẹ̀ El-RUFAI àwọn kí ń lọ bẹ̀ wọ́n lọ bu díẹ̀ níwájú ilé yẹn pé kó lè mọ̀ pé àwọn ti dé o wọ́n tún lẹ́kí níyẹn mọ́ máa yẹn tó ṣe after bíi 2 weeks àbí 3 weeks El-RUFAI lead àwọn mọ̀pọ̀ lọ síbẹ̀ wọ́n dalé yẹn wo délẹ̀ ní ẹ tó jẹ́ olórí ẹgbẹ́ wọn nígbà yẹn ni o tó jẹ́ olórí ẹgbẹ́ wọn nígbà yẹn ṣùgbọ́n lè mọ irú èèyàn tí máa yẹn irú èèyàn tó jẹ́ ó dẹ̀ sọ fún wọn wípé nígbà yẹn ó sọ tí mo ti mọ̀ yẹn tó ń bá kú at that time pé ẹnìkan kan ò pa òun Ọlọ́run lásìkò òun tó ni ó ní nídìílé àwọn àgbàlagbà òkè tó yẹ ọjọ́ orí báyìí òun ti tó yẹ ọjọ́ orí yẹn lásìkò yẹn pé tó ń bá kú ní táìmù yẹn òun kú Ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì nígbà tí ọ̀rọ̀ pé yóò mọ sọ̀pọ́tì aṣáájú táwọn haúsá kan tí wọ́n dìde gèsè bàbá ẹ̀ ó dúró ó dẹ̀ sọ pé òun ò sọ pé òun fẹ́ bá aṣáájú ṣe ìjọba wípé òun fẹ́ padà láti lọ kàwé òun kó lọ ṣe PhD òun ní tó sọ nìyẹn bó dẹ̀ rántí ó dẹ̀ tó wà lórí social media fídíò rẹ̀ wà táwọn sọ pé you are not going anywhere I'm going to do so yẹn. ẹ jẹ́ ká tún gba ìpè yìí ẹ̀lú ẹ̀kọ́ ọ̀lẹ́ o. Hello. ẹ dákun a ti sọ wípé ní gbogbo ìgbà tí ẹ bá ti pè wá wípé kí ẹ máa ta kété sí ẹ̀rọ amóhùnmáwòrán yín ṣe ti mọ̀ wípé etí ò lè gbéjì ẹ ò lè máa gbọ́ wa kẹ́ tún máa gbọ́ra yín ní ìgbà kan náà ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ yín o ẹ ṣeun gan ni. so ó ní aṣáájú wa pé irọ́ o àwọn onígbà kó lọ kàwé sí o pé ó máa bóun ṣèjọba ni wọ́n dẹ̀ ṣe wọ́n ṣe bọ́ ẹni nígbà tán ṣe tán èmi ò sọpọ́ọ̀tì National Assembly pẹ̀lú bí wọ́n ṣe deny El-RUFAI àwọn ni wọ́n mọ nǹkan tí wọ́n gbà lérò oríṣiríṣi nǹkan là ń gbọ́ nípa ẹ̀ lábẹ́lẹ̀ èmi nǹkan tí mo bá ti mọ̀ nípa mi ò kí ń sọ ṣùgbọ́n èmi bìlífù wípé yàtọ̀ sí pé bóyá ẹ jẹ́ ká mọ̀rọ̀ bóyá loyalty tó ní sí aṣáájú ṣùgbọ́n àti aṣáájú ìwọ̀n ọ̀jọ́ rẹ́tẹ́lẹ̀ òun nìkan lẹ́ni tó máa ń bú aṣáájú sá bọ̀ nígbà tó yá ó lóun gbogbo àwọn tó ń contest yìí àkọ́kọ́ ni pé àwọn ti jọ fẹnu kò wípé south ni kinní kan ní south wá wo ẹni tí integrity rẹ̀ gbé tí capacity rẹ̀ gbé láti darí orílẹ̀-èdè yìí ó rí pé aṣíwájú ni pé ó gbéyẹ̀wò ìbọn interview ó rí pé aṣíwájú ni ó dẹ̀ sọ àwọn èèyàn àwọn onímọ̀ tí pé òun ò ní sọ̀pọ́tì ọmọ haúsá ẹgbẹ́ òun bàbá ẹ̀ làwọn sọ̀pọ́tì pé àwọn sọ̀pọ́tì south nígbà tí ẹ̀ sọ̀pọ́tì south òun sọ̀pọ́tì aṣíwájú wìn ó sọ̀pọ́tì aṣíwájú now ẹ jẹ́ ká gbé yẹn kúrò mẹ́ bọ̀ pé competency kéèyàn ní máa ṣe nǹkan báyìí kó dẹ̀ ṣe lórí policy tó mú dàgbàsókè bá orílẹ̀-èdè aṣíwájú nídìí El-RUFAI ìmọ̀ opinion tèmi nìyẹn o aṣíwájú nídìí èèyàn bíi El-RUFAI èèyàn bíi Wike ẹ̀rú lè mọ bá àwọn olóṣèlú tí wọ́n ń tẹ̀lé aṣíwájú gbóyà tó bá dé ó máa sáìnì àwọn ó máa ṣe gbá ẹ̀rú lè mọ bá wọn káwọn ṣe kíni kán gbé yẹn sílẹ̀ lẹ̀ kọ́kọ́ jẹ́ ká ṣe orílẹ̀-èdè yìí kó dáa ná gbogbo ẹ̀ náà bí ẹ bá lọ́dún mẹ́rin bọ́lá bá fún láǹfààní yóò ṣẹlẹ̀ kejì bí ó dẹ̀ ṣẹlẹ̀ kejì mẹ́rin náà ni. bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ jẹ́ ká gbà pé ẹlò ẹ kúrò lẹ́ o. hello ẹlò ẹ kúrò lẹ́ o. tọ́ ẹ dákun ẹ jẹ́ kí n tún béèrè báyìí Rauf Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ mínísítà fún interior lánàá òde yìí tó jẹ́ wípé wọn sì tún padà yàn sípò
kí ni ẹ rò pé yóò ṣe rò pé ó tún ní ohun mìíràn tí wọ́n ń gbèrò fún àbí ṣé kò ṣe ìjọba rẹ̀ tó bí ó ti tọ́ ni wọ́n ṣe tún ṣe yàn gẹ́gẹ́ bí mínísítà. sẹ́mo ìbéèrè tẹ́ bìrì yẹn ókè gbà fún múrí nílé ò ní gbà fún gbàdà lóko ọmọ oko tí ó bá jẹ búrẹ́dì yóò fi èsúrú yóò fi ránṣẹ́ sílé ó fẹ́ jẹ búrẹ́dì wọ́n náà bá mé èsúrú sẹ́gẹ̀tì ó dẹ̀ ní ìtàwọn oríṣiríṣi mọ́ bí wípé pé ẹni tí ò bá ti jẹ ní pẹpẹ tí ò bá ti ṣe ní pẹpẹ kò ní jẹ ní pẹpẹ èmi rò pé nǹkan yọ kan torí pé gbogbo alámọ̀ yìí pé bí Rauf Arẹ́gbẹ́ṣọlá ti súnmọ́ bàbá ètò tó jẹ́ pé òun gan ni front man bàbá yìí at the end of the day nígbà tọ́rọ̀ mínísítà délẹ̀ tó da mínísítà tán ó kọ ẹ̀yìn sí bàbá yẹn ni títí tó fi di pé ọjọ́ election bàbá yìí Rauf wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun kò lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ dìbò ẹyọ kan títí ẹ̀ lásán ní òkè bá pààyàn láti lọ dì fún bàbá yìí a dẹ̀ tó rí wípé àwọn èèyàn sọ pẹ́lú mi ò rí gan àwọn èèyàn tó rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé Rauf yìí àwọn kan di kámpù sí PDP tá a rí àwọn tí ó di kámpù gan ọ̀pọ̀lọpọ̀ wọn tó ṣiṣẹ́ tako bàbá yìí ni so pé bí wọ́n fún ní appointment yẹn èmi rò pé ẹnìkan lè mọ expect irú ẹ̀ ibi tí Yorùbá ti ṣe kò yẹ kí wọ́n expect kó fẹ́ jẹ níbẹ̀ àfi tó bá fẹ́ jẹ èrù kí ni wọ́n máa ń pe kí nìkan ní èrù ẹ̀ lè ó mọ àyẹ̀ lọ́rùn ni èrù kì í ṣe èrù yes. ẹ ṣe ìbéèrè kan tó kù tí màá bí kí a tó kúrò ní orí ètò fún ti òní yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fi orúkọ ẹnìkankan léde ní orí mínísítà fún epo bẹntiró ní orílẹ̀-èdè Nàìjíríà kí lè ròyìn nípa rẹ̀ àbí ṣe lérò pé àwọn fúnra wọn ni wọ́n fẹ́ dúró ní ipò náà láti dúró gẹ́gẹ́ bí mínísítà fún ipò náà. tó àkọ́kọ́ mẹ́ kò sí constitution Nàìjíríà tó sọ yìí pé tí ààrẹ bá fẹ́ yan mínísítà dandan ibìkan ni kó ti lọ mú àbíkan ni kó ti lọ mú ìfẹnukò ẹgbẹ́ ló mọ̀ sọ pé ẹ jẹ́ káwọn mẹ́ta ní ilẹ̀ Haúsá ẹ jẹ́ káwọn mẹ́rin nílẹ̀ Ìgbò tó bá wu ààrẹ ó lè kó gba àwọn ọmọ tó ń tẹ̀lé pé àwọn mínísítà mi nìyẹn kò síbi tí constitution sọ pé dandan báyìí kó mú aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wá ní pé ààrẹ ó lè wù kó sọ pé òun ní commissioner for minister for kìnìún kan ó dà pé ààrẹ tó lọ òun ní minister for petroleum ó dẹ̀ lè wu ààrẹ kó lè yẹn yẹn síbẹ̀ nígbàtí Rauf Arẹ́gbẹ́ṣọlá jẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ní first term ẹ̀ ó ní governor ó náà tún ní commissioner for works bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ń bẹ̀ Adeleke ó ní gómìnà ó náà tún ní commissioner for works. bẹ́ẹ̀ ni ẹ̀dá kò jẹ́ ká tún gba ìpè yìí ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ o tọ́ báwo wọn sì ní orí ìlà ọ̀hún tọ́ à ń gbádùn yín. so òun náà tún ẹ̀yẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mò ń sọ yìí ó ní kínní òun náà ó tún fi ìyàwó nígbà tí gómìnà Adeleke jẹ́ gómìnà ó fi ra ẹ̀ ṣe commissioner for works ó fi ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tó ti ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun rí Isiaka Adeleke ó fi ṣe commissioner for federal matters ó fi ọmọ Isiaka Adeleke tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun rí ìyẹn ẹ̀gbọ́n rẹ̀ ó fi yẹn ṣe chairman local government kí ló máa ń pè local government service commission ó fi ọmọ Adeleke ìyẹn àbúrò rẹ̀ nìyẹn ó fún àbúrò ẹ̀ ó fi ṣe chairman local government service commission ó fi ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ó fi ṣe commissioner for federal matters ó fi ra ẹ̀ ó fi ṣe commissioner for works òun dẹ̀ jẹ́ gómìnà. ẹ ṣeun gan ni ẹ tiẹ̀ ti gbìyànjú tẹ́ bá wa ṣàlàyé àwọn ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó pín àwọn mínísítà sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà àkókò tó kó wa ní pápábọ́ra ẹ má sì bínú wípé a ò ní lè gba ìpè kankan mọ́ láti ẹ̀dọ̀ ẹ̀yin ará ilé ẹ ti mọ̀ wípé orí ètò yìí ni a ti máa ń sọ àwọn ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ ní orí ìkànnì KAFTAN TV Yorùbá kí a tó kúrò ní orí ètò lónìí ẹ jẹ́ kí àlejò wa tó sáré dágbére fẹ́yìn ará ilé. mo ń dágbére fún ẹ̀yin ará ilé wípé àwa a lè máa wá ẹ̀yin náà ẹ lè máa gbọ́ wa ẹ lè máa rí wa ojú yín ò ní fọ́ etí yín ò ní di àwọn tó ń léṣẹ́ yìí Ọlọ́run á máa gbé wọn sókè o. ẹ̀yin ará ilé àwọn èrè Dubai lọ lórí ètò Ó ń Gbóná Fẹlifẹli fún wákàtí yìí tó bá dùn mọ́ yín ẹ jẹ́ kí a tún ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ èmi ni tiyín ní tòótọ́ Prevail Kolade ó dàbọ̀.
ó dàbẹ̀ ní pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní oúnjẹ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu wọn lè jáde ní báyàtì ọkàn kó bọ̀kan kó ammunition kó gbọ̀ngàn. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. tó bá ti bí òfin fẹ́ ọbẹ̀ ara sí ọmọ. ìdásórí ètò Ó ń gbóná fẹlifẹli lórí KAFTAN TV.